Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, wa alihi wa sahabi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run. A tún tọrọ àlékún kí ọlá àti ọlá rẹ̀ fún Ànábì wa Muhammad. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa. Eléyìí tún ní ètò yín, ètò wa tí máa wá sí orí agbègbè ní dédé àkókò yìí. Èyí tí a tún mú wá fún wa ní òní, òun náà ni Silatu Rahim, ìmá dẹbí pọ̀. Tá bá wo àwùjọ ọmọnìyàn, a rí pé ogunlọ́gọ̀ ó ní mọ́ máa dẹbí pọ̀ mọ́ látàrí ọ̀làjú èyí tá a sọ pé à ń ṣe nínú sẹ̀mí ayé. Òun kálukú ń sá fún ẹbí, mo ò fẹ́ dẹbí pọ̀, òun kálukú fẹ́ sí kóńkó jábélé, kóń kálukú ó máa dá sí tiẹ̀ sí. Ìmá dẹbí pọ̀, ó jẹ́ ìwà ẹ̀sìn wa, ẹ̀sìn Islam. Léyìn tó yẹ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọ̀nà ọ̀bọ̀bà àlékè ọlá sọ yí pé ẹ̀rí ìbí òun yọ ókọ rẹ̀ nínú ókọ òun. Ẹni tó bá ń dàpọ̀ òun ó máa dákẹ́ òun pẹ̀lú ẹ̀. Ẹni tí bá ń jà òun ó máa jákẹ́ òun kúrò lọ́dọ̀ rẹ̀, kọ́lọ́ má jákẹ́ rẹ̀ kúrò lọ́dọ̀ wa. Kí ni ìtumọ̀ ìmá dẹbí pọ̀? Ìdẹbí pọ̀ ní ká máa fi ìfẹ́ hàn sí àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wa, àwọn tí wọ́n jẹ́ ẹbí wa, ká máa fìfẹ́ hàn sí wọn, ká máa ṣe dáadáa pẹ̀lú wọn, ká máa wá wọn lọ, ká máa súnmọ́ wọn, ká máa jà kúrò lọ́dọ̀ wọn. Àwọn tó bá jójúṣe wa ní ìwọ̀ láti pè fún wọn, ká máa pè fún wọn gẹ́gẹ́ bí Islam ṣe ṣì wá lójú lọ́yìn lórí ẹ̀. Pàtàkì ìwà máa dẹbí pọ̀ nínú ẹ̀sìn wa. Alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí bá ń dẹbí pọ̀ yóò rí ẹ̀san àti ládá tó pọ̀ níwájú Ọlọ́run Ọba àlékè ọlá. Torí pé ìdẹbí pọ̀ yìí minal a'mali allati yuthabu alayha al-muslim, inú àwọn iṣẹ́ olóore tó yẹ pé tí mùsùlùmí bá ṣe yóò gbà ládá lórí ẹ̀ ni. Bákan náà ìdẹbí pọ̀ ó jẹ́ kan nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ ní ire. Bákan náà ìdẹbí pọ̀ yóò jẹ́ kí àwùjọ kó máa sùjọ. Torí pé tá a bá ń súnmọ́ra wa, tá à ń bára wa ṣe, tá à ń gbéra wa ń gùn wọ́, àwùjọ wa máa dàgbàsókè sí. Bákan náà ìmá dẹbí pọ̀ yóò máa jogún àlùbáríkà sínú ẹ̀mí ìṣẹ̀mí ẹni tí bá ń dẹbí pọ̀, arísìkí rẹ̀ ó sì máa pọ̀ sí gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé rẹ̀ fún wa. Bó la ṣe wá ń dẹbí pọ̀, alákọ̀ọ́kọ́ ni ká máa ṣe ziyarọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹbí wa. Kí là ń pè ní ziyarọ̀ lédè Yorùbá ni pé ká máa bẹ̀ wọ́n wò. Mọ́ sọ pé ẹni tó bá wọ́ ọ wá lọ́ọ́ máa wá lọ, ẹni tí ò bá wọ́ ọ wá ìwọ náà ò ní wá lọ, ká má ṣe báwọn. Láyé Ànábì wa Muhammad, ìkan nínú àwọn sàhábà ó lọ bá Ànábì wa Muhammad nígbà tí ọ̀rọ̀ yìí ti ń jó lẹ́mìí. Ó ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run, òun ní àwọn alásùnmọ́ asiluhum wa yaqta'una anni. Mo máa dàpọ̀ mọ́ wọn, àwọn sì máa já kúrò lọ́dọ̀ mi. Mo máa ṣe dáadáa sí wọn, àwọn máa ṣaburú sí mi. Ànábì sọ fún yín pé tẹ́ pé bó o bá ṣe sọ náà ló ṣe ń ṣe, o ò ní yẹ̀, o ò ní gbò lẹ́nu tó jẹ́ yí pé ààbò ọmọ abẹ fún ọ látọ̀dọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá, irú gbóná ló sì ṣe kí ni fún wọn jẹun. So tó bá rí bẹ́ẹ̀, ẹja máa dẹbí wa pọ̀. Láyé lónìí ibi táyé lójú dé, ta sọ pé civilization ọ̀làjú ọmọ ògbé pẹ̀lú àwọn ẹbí rẹ̀ mọ́. Ẹni tó bá ti lówó lọ yóò ta ẹbí rẹ̀ dànù, yóò wà lọ síbi tó yẹ pé owó tí wọ́n fi wọkọ̀ wá sọ́dọ̀ rẹ̀ gan mọ́ ronú sí kí wọ́n tó dọ́dọ̀ rẹ̀. Ẹja máa dẹbí pọ̀, ìmá dẹbí pọ̀ orí ń bẹ́ẹ̀ pípọ̀. Gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba àlékè ọlá ṣe sọ́nà al-Qur'an kí wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham inna Allaha kana alaykum raqiba. Ọlọ́run ní ẹ páyà òun Ọlọ́run ọba tẹ́ fi máa bẹ̀rẹ̀ yín. Bákan náà ẹ páyà òkun bí ẹ má jẹ́ ọjà máa yín lọ. Dárájú Ọlọ́run Ọba àlékè ọlá ọba tí ń sọ̀rọ̀ sọ yín ni. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.